ẹ̀yà wá pọ̀. A kí gbogbo ojú tó ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé nínú ilé ẹ̀kọ́ Federal University of Agriculture and Technology OKEO Ọ̀yọ́ State ni a wà báyìí. Òní ni ilé ẹ̀kọ́ yìí ayẹyẹ gbígba àwọn akẹ́kọ̀ọ́ wọlé tí àwọn olóyìnbó ń pè ní matriculation ceremony. Òun ni wọ́n ń ṣe lénìí. A fẹ́ béèrè ìbéèrè ṣògbọ́ Yorùbá lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ìmọ̀ ọ̀gbìn àti ìmọ̀ ẹ̀rọ èyí tó wà ní ìlú OKEO. Ní báyìí ká wọnú ilé ẹ̀kọ́ wọn lọ ká lọ béèrè ìbéèrè ṣe ògbọ́ Yorùbá. Ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá subscribe sórí YouTube channel wa Ṣògbọ́ Yorùbá, lórí YouTube Ṣògbọ́ Yorùbá, lórí TikTok Ṣògbọ́ Yorùbá, lórí Facebook Ṣògbọ́ Yorùbá. Ó yẹ já wọnú ilé ẹ̀kọ́ wọn lọ. Ẹ ṣé púpọ̀ o. Ẹ dákun ẹ bá subscribe nígbà yín lówó rárá. Ṣògbọ́ Yorùbá. Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá, àwọn wo ni Yorùbá ń pè ní akiriboto? Àwọn ẹni tí Yorùbá ń pè ní akiriboto ni obìnrin tí ò bá ní ojú ara. Ẹ pàtẹ́wọ́ fún ó gbà o. Àwọn tí Yorùbá ń pè ní akiriboto ni obìnrin tí ò ní ojú ara. Wọ́n sọ yé pé akiriboto kì í lójú awẹ́, ẹ̀là ìlẹ̀kẹ̀ kì í lójú àtòkùnbọ̀. Ẹ pàtẹ́wọ́ fún ó gbà o. Torí pé ó gbà o ká fún ní owó tí ó fi ra owó ìpè. Ẹ ṣeun sà. Gbọ́ Yorùbá. Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá parí òwe yìí. Ó ní ohun tí ìmájú ṣe. Ó gbà á. Mo gbà. Gbọ́ Yorùbá dáradára. Tẹ́ bá gbọ́ Yorùbá ẹ parí òwe yìí. Ó ní ohun ìmájú ṣe nínú. Allahu Akbar. Ẹ gbà á. Bẹ́ẹ̀ ni mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá parí òwe yìí. Tí Yorùbá bá sọ wípé ó ní ohun tí ìmájú ṣe nínú kíni? Ẹ gbà á. Yorùbá. Mo gbọ́ Yorùbá dáadáa. Tẹ́ bá gbọ́ Yorùbá ẹ parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe báyìí pé ó ní ohun tí ìmájú ṣe nínú kíni? Mi ò gbọ́ yẹn o. Ẹ gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá ẹ parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe yìí pé ó ní ohun tí ìmájú ṣe nínú kíni? Mi ò mọ̀ yẹn o. Ẹ gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tí o bá gbọ́ Yorùbá parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe wípé ó ní ohun tí ìmájú ṣe nínú. Ó ní ohun tí ìmájú ṣe nínú àìmí ọmọ yẹn. Ẹ gbà á. Gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe wípé ó ní ohun tí ìmájú ṣe. Mi ò mọ̀. Ọmọ. Ẹ gbà á. Ṣó gbọ́ Yorùbá? Bẹ́ẹ̀ ni sà. Tó bá gbọ́ Yorùbá parí òwe yìí. Ó ní ohun tí ìmájú ṣe. Ìmájú. Kéèyàn má yẹn lójú. Ó ní ohun tí ìmájú ṣe nínú kíni? Nínú ìjà ayé lòdì. Ẹ gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá parí òwe yìí. Ó ní ohun tí ìmájú ṣe nínú kíni? Mi ò mọ̀. Ẹ gbà á. Parí òwe yìí. Tí Yorùbá bá pa òwe wípé ó ní ohun tí ìmájú ṣe nínú kíni? Nínú ìgbésí ayé rẹ ni. Ẹ gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá parí òwe yìí. Okay. Tí Yorùbá bá pa òwe wípé ó ní ohun tí ìmájú ṣe nínú kíni? Nínú ìjà. Nínú ìjà. Ó gbà ó. Ẹ pàtẹ́wọ́ fún un. Nítorí pé ó gbà á. Á fún ní ẹ̀bùn kékeré yìí. Ọ̀rẹ́ mi gbowó ẹ̀yà wá pọ̀. Tó gbọ́ Yorùbá. Mo gbọ́ Yorùbá. Tẹ́ bá gbọ́ Yorùbá. Irú orúkọ wo ni orúkọ yìí ní ilẹ̀ Yorùbá? Ojúlóge, Ìyìn Afẹ́. Orúkọ ẹwà. Orúkọ ẹwà. Ẹwà. Orúkọ ẹwà. Ẹ gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá. Irú orúkọ wo ni àwọn orúkọ yìí? Ìyìn Afẹ́, Ojúlóge, Táṣọ́lò. Orúkọ àfihàn gan. Ó gbà á. Yorùbá. Irú orúkọ wo ni orúkọ yìí ní ilẹ̀ Yorùbá? Ojúlóge, Ìyìn Afẹ́, Táṣọ́lò. Irú orúkọ wo ni? Orúkọ àpèjúwe. Ẹ gbà á. Ṣó gbọ́ Yorùbá? Mo gbọ́ Yorùbá. Tó bá gbọ́ Yorùbá. Irú orúkọ wo ni orúkọ yìí? Ìyìn Afẹ́, Ojúlóge, Táṣọ́lò.
ò gbà á. Ẹ kú dédé àsìkò yìí o, gbogbo ojú tó ń wò wá káàkiri orílẹ̀-èdè àgbáyé, gbogbo ọmọ òkè ògùn káàkiri orílẹ̀-èdè àgbáyé a kí yín o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé a ṣe yín pẹ̀lẹ́ o. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a kí yín o. Ẹ̀yin èèyàn wa ọmọ ìlú òkè o ní ìjọba ìbílẹ̀ Kájọlà a kí ẹ̀yin náà. Nínú ọgbà ilé ẹ̀kọ́ tó ń rí sí ìmọ̀ ọ̀gbìn àti ìmọ̀ ẹ̀rọ, èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ìdí rẹ̀ kalẹ̀ sí ìlú òkè o. Ayẹyẹ ètò ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn ni ó ń lọ lọ́wọ́ báyìí nílé ẹ̀kọ́ FUNATO. Àwa wá béèrè ìbéèrè ṣé o gbọ́ Yorùbá lọ́wọ́ àwọn ènìyàn wa. Ìbéèrè tí a béèrè kẹ́yìn tá rẹ́ni tó gbà wípé irú orúkọ wo ni àwọn orúkọ wọ̀nyí ní ilẹ̀ Yorùbá? Ojúlóge, eyín afẹ́, táṣọ́lò. Lábẹ́ orúkọ ìnagijẹ ni àwọn orúkọ yìí wà ní ilẹ̀ Yorùbá. Lábẹ́ orúkọ ìnagijẹ ni àwọn orúkọ wọ̀nyí wà ní ilẹ̀ Yorùbá. A kí yín o. Àwọn tó ti gba ìbéèrè wa a ti fún wọn ní ẹ̀bùn. Àwọn tí ó gbà á a sọ yí pé wọn ò gbà á. Fún ìdí èyí, ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi tẹ́ fẹ́ kí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kó parun, ẹ̀yin náà ẹ lè darapọ̀ mọ́ wa. Ẹ kọ́kọ́ bá wa subscribe sórí YouTube channel wa Ṣé o gbọ́ Yorùbá, lórí Facebook Ṣé o gbọ́ Yorùbá, lórí TikTok Ṣé o gbọ́ Yorùbá. Ẹ bá wa subscribe. Ẹ sì lè darapọ̀ mọ́ wa láti máa fún àwọn ènìyàn tó bá gba ìbéèrè wa láti máa fún wa lẹ́bùn. Ẹ ṣé o, gbogbo ojú tó ń wò wá, ojú yín ò ní fọ́. Ẹ ṣeun púpọ̀.